ayé wa ká lè change ọ̀pọ̀ nǹkan nínú ìgbésí ayé wa. àwẹ̀ náà la wá gbà tán yìí àṣà change ayé ẹ̀ àwọn ò change ayé tiwa ó tún burú sí ni lára mùsùlùmí mi àti gbàwẹ̀ ayọ́zàká agbàfọ́ ọlọ́run àti gbàwẹ̀ ayọ́zàká agbàfọ́ ọlọ́run. ayé ilé olóṣòmọ́ ẹ̀mí ṣe fàṣádùn àti gbàwẹ̀ ayọ́zàká agbàfọ́ ọlọ́run. ṣàgbàgbà fúsàkà fi mọ́ lásàtúndìrè kò takùnú lílà ìmọ̀dà ìnàtàlẹ́kọ̀ takùnú lílà ìmọ̀dà ìnàtàlẹ́kọ̀. ẹ sì kíìpù ara yín bízì lórí nǹkan tẹ́lẹ̀ achieve. mùsùlùmí ayé ẹni tí kìí ṣe mùsùlùmí náà níjọ́ ọba pàdé ọlọ́run kí lè excuse tó fẹ́ fún ọlọ́run. Ramadan lọ́ta ìlọ gbogbo hòtẹ́ẹ̀lì fully booked àlìjànú ní búùkù hòtẹ́ẹ̀lì lẹ́yìn Ramadan ni sálìjànú ni abẹ́yẹ oko ó lójú hòtẹ́ẹ̀lì tẹ́ẹ̀dẹ̀ kódà bẹ́ẹ̀ travel tẹ̀lé ẹ̀fẹ́ lo hòtẹ́ẹ̀lì ẹ̀ mọ̀ gbọ́ fully booked. àwọn èèyàn mi kan tí wọ́n ń bọ̀ wá fún coronation bàbá wa láàfin láti ìlú òkèèrè láti ìlú òyìnbó mo wá àwọn hòtẹ́ẹ̀lì kan fún wọn nìbàdàn fully book mo wá bẹ̀rẹ̀ mo ní àwọn tó ń bọ̀ wá síbi coronation aláàfin ni wọ́n fúlù àwọn hòtẹ́ẹ̀lì nìbàdàn wọn ní aláàfin bó o ó yẹ kó ti yé yín pa ti àṣẹkónú àwẹ̀ ni àwọn èèyàn fẹ́ gbọ́nra nù ni ó kálukú fẹ́ da tara ẹ̀ nù kára wọn ó lè bá a fúyẹ́ kí wọ́n láǹfààní Ramadan náà ta lágbà. àwẹ̀ tán kò tán ilé ọtí ti kún padà kí ló dé nítorí fi sílẹ̀ láàrin 30 days tó ṣe kí ló dé tó fi sílẹ̀ forever. àwẹ̀ tán tá ìtàn oníṣìná ti gbẹ́wù rẹ̀ wọ̀ àwẹ̀ tán tá ìtàn 419 ó ti padà sẹ́nu iṣẹ́ onírọ́ ti padà sẹ́nu iṣẹ́ ayakila ti bẹ̀rẹ̀ padà kidnapper ti bẹ̀rẹ̀ padà bandit ti bẹ̀rẹ̀ padà lẹ́yìn Ramadan náà ìtẹ̀ fílẹ̀ fọ́gbọ̀njọ́ tẹ̀ ṣe kí ló dé tẹ̀ fi sílẹ̀ pátápátá àti gbàwẹ̀ ayọ́zàká àgbàfọ́ ọlọ́run àti gbàwẹ̀ ayọ́zàká àgbàfọ́ ọlọ́run ẹ̀yẹ rẹ̀ lé olóṣòmọ́ ẹ̀yẹ ṣe fàṣádùn ẹ̀yẹ ilé olóṣòmọ́ ẹ̀yẹ ṣe fàṣádùn àti gbàwẹ̀ ayọ́zàká àgbàfọ́ ọlọ́run. gbogbo rẹ̀ ẹ̀dá tó ti wáyé tí wọ́n bá múra láti kúrò láyé wọ́n máa ń fi legacy sílẹ̀ wọ́n máa ń kọ handling over fáwọn ìran tí ń bọ̀ àwa mùsùlùmí ọjọ́ òní kí ni handling over tá a fẹ́ kọ sílẹ̀ fáwọn ìran tí ń bọ̀ ìjà gbọ̀ngàn fracas tí ò pé Islam ò la lọ́ra wọ́n mú fracas ká tó bẹ̀rẹ̀ Ramadan lọ tán fracas ò lọ mọ́ ẹ̀yìn àwẹ̀ 29 ni ẹ̀yìn àwẹ̀ 30 days ni ṣé bí ó dẹ̀ ti lọ ẹ̀ẹ́dẹ̀já wà nǹkan míì tá a sọ. ọ̀rọ̀ Ramadan 29 or 30 kì í sọ̀rọ̀ Nàìjíríà nìkan it's throughout the world it's a global controversy ni. Saudi Arabia lóhun rọ́ṣù àwọn kan tẹ̀lé àwọn kan láwọn ò tẹ̀lé ara àwọn orílẹ̀-èdè tí wọ́n challenge Saudi Arabia bíi UK bíi US àwọn astronaut tí ẹni kan wá mú proof wá pé wọ́n rọ́ṣù jọ yẹn lóòótọ́. àmọ́ nínú Islam ọ̀tọ̀ ní ọ̀rọ̀ science ọ̀tọ̀ lọ́rọ̀ ẹ̀sìn. Ànábì ti sọ fún wa pé Ànábì ti sọ fún wa pé zumu indaru uyati faftiru indaru uyati ìyẹn kọ́ ni mo fẹ́ lò. Ànábì ní ẹ gbààwẹ̀ níjọ́ tẹ́ bá rọ́ṣù ẹ sínú níjọ́ tẹ́ bá rọ́ṣù. Ànábì tó wá ní asawmun yawma tasumun wal fitru yawma taftirun. àwẹ̀ ọmọ jẹ́ àwẹ̀ gbígbà lọ́dọ̀ Ọlọ́run lọ́jọ́ tí gbogbo yín bá decide pé à ń gbààwẹ̀ o Ọlọ́run sì bá yín tẹ́wọ́ gbà. ọjọ́ tí gbogbo yín bá decide pé a sínú o Ọlọ́run ó bá yín tẹ́wọ́ gbà. àdìsí kan wí bẹ́ẹ̀ ẹni nìyẹn àtọwárá àdìsí kan tó ní ẹ rí i pé àdìsí tàkọ́kọ́ yẹn ó favour àwọn tí wọn bá gbààwẹ̀ táwọn kan rò pé àwẹ̀ wọn ò pé. àwọn ará àdìsí kan tó sọ wípé bọ́ọ̀ bá jáwẹ̀ ẹyọ kan nù Ramadan náà kò sí tó fi kọ́fà rẹ̀ kọ́dà bọ̀ gba gbogbo ayé tán. lóòótọ́ ni méjèèjì àmọ́ o wàrà amọ́tò rọ́bì ká ọ́sàmì dàbík àánú Ọlọ́run
ó tóbi ju gbogbo wàhálà tá à ń fà yìí lọ. ọ̀rọ̀ oṣooṣù àwọn kan wọná àwọn kan wẹ̀wọ̀n àwọn kan gbàwẹ̀ padà ẹ̀já kó ń bẹ̀ ká mú nǹkan míì sọ. kí ni handling over tá a fẹ́ ṣe fún ìran tí ń bọ̀ lẹ́yìn tiwa? ẹ wo àti bí ọdún 8 tá a ti bẹ̀rẹ̀ wàhálà yìí tá à ń fa ìsìláàmù sẹ́yìn tá a lérò pàǹsó ìsìláàmù sọ síwájú ni. bí ọdún 9 tá a ti bẹ̀rẹ̀ wàhálà yìí ní conclusion kankan lórí gbogbo tá à ń argue lé. We are in modern age. We are in computer age. Kí ni conclusion? Bá a bá fa ọ̀rọ̀ kan lọ tá a fà bọ̀. Kò sínú Islam ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ká máa yẹ̀yẹ́ ara wa. Ká máa búra wa. Àwọn kan ni wọ́n gbé dé. Láti ìgbà tán ti gbé dé, wọ́n tú èèkan lọ́rùn Islam. Kí ló dé tá a lè manage ara wa? Àtàwọn tí wọ́n gbé dé náà. Àtàwọn tá a bá ń bẹ̀. Kí ló dé tí gbogbo wa ò lè manage ara wa? We can still manage ourselves. Owó ogun wo là ń bára wa jà tó le tó báyìí? Àwa ń fira wa ṣẹ̀sín, à ń yẹ̀dí ara wa lọ́sàn-án lóru. Kí ló dé? Ṣé bọ́mọ̀ ìyá la pera wa mọ̀dá takọ̀ tó hùn? Fili ìsìláàmì báyìí náà kò mú. Wọ́n tún mú ya ibadallahi ikhwanu. Wọ́n tún mú ya ibadallahi ikhwanu. Mọ̀dá takọ̀ tó hùn. Kí ló sọ wá dọ̀ sára wa? Kí ló dé táàrí ara wa láti tọ̀? Ọmọdé àfáà Mùsùlùmí ọ̀wá ní tìjúmọ́. Wọ́n tún mú ya ibadallahi ikhwanu. Ẹgbẹ́ ọmọ ìyá la pera wa ní Islam. Wọ́n tún mú ya ibadallahi ikhwanu. Ṣé bọ́mọ ìyá la pera wa? Kí ló dé tọmọ ìyá wa dọmọ ọ̀tá báyìí? Kí ló dé tá a lè manage ara wa? Kí ló dé tá a lè jọ decide? Gbogbo majority àwọn tíra tá ń kà, àwọn tíra tó ní í ṣe pẹ̀lú àwọn mọ́sálà ìlìmí, àwọn question and answer àti mímọ̀ tó ti kọjá lọ, àwọn fàtáwà oríṣiríṣi tá a nílé tá ń Google tó wà lórí internet. Ẹ mọ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà ayé tiwọn làwọn sọ di tíra, làwọn sọ di message tí wọ́n fi sílẹ̀ as handling over fọwọ́ tá ń bọ̀ lẹ́yìn wọn ká lè succeed, káwa náà ó lè jogun kínní yẹn. Èyí tó bá bá wa náà ní zamani tiwa, ó yẹ káà náà máa prepare handling over fáwọn tí ń bọ̀ lẹ́yìn tiwa náà kí wọ́n dé kán rí pé nígbà tá a argue ọ̀rọ̀ yìí ní a normal argument tẹ́lẹ̀ kọ́ máa argue àpadà ṣètìrà ìtìláàfù ń bẹ lórí mọ́sálà ilé àjọ agree ntí lágbájá wíní ntí tàmọ̀dé wíní tíra kan ní lórí ẹ̀ eléyìí gbogbo wa ní ìtìfáàkù ń bẹ lórí ẹ̀ kò sí ìtìláàfù gbogbo wa lájọ agree tíra òdìdí kan ní. Handling over nìyẹn fún wa fáwọn tí ń bọ̀ lẹ́yìn wa a ní handling over ẹyọ kan lẹ́yìn èpè èébú yíyẹ̀yẹ́ ara ẹni pípẹ́ra ẹni ló kọ́ tá a jẹ́ bíbára ẹni ló kọ́ jẹ́ ṣàgálítà náà fún sáká fún wọn. Ẹ̀yin tẹ́ wọlé sórí íńtánẹ́ẹ̀tì ẹ bá bá mi share at least 10 times. Ẹ bá mi share lógúnlógún. Gbogbo ẹni tó bá bá mi share ọlọ́run bá mi dá orí bò wọ́n. Mọ̀jẹ̀ wọ́n wọ̀ owó tì ìgbẹ̀yìn Ramadan náà mọ̀jẹ̀ ó burú fún wọn. Ẹ bá mi share jìnnà ẹ like ẹ comment ẹ wá follow page wa tuntun yìí Al-Wazir TV ẹ bá ní follow rẹ̀ Zakarita náà fún sáká. Fili Islam bainakum wa tumu ya ibadallahi ikhwanu wa tumu ya ibadallahi ikhwanu. Ara ń tà ń fà tí ò yé wa táàrọ̀nù multiplier effect ní tí ó ti bẹ̀ jáde mọ̀rẹ́rù ọlọ́run kan tó pè mí ibẹ̀ yẹn ni mo ti mọ̀ wípé wàhálà ń bọ̀. Ọ̀rọ̀ tí bàbá Mudiru Markaz sọ wọ́n ti sọ ẹni tí nǹkan dùn lọ́mọbi tí nǹkan dùn lára wọn wọ́n ti wí ẹni tó lọ́rọ̀ òun náà ti jáde kí ló dé táwọn alágbọ̀rọ̀ sọ òdákẹ́ má báyìí kí ni tiwa ti lé níta gbọ́ nínú àdìsí ni pé al-bayyina lil-mudda'i al-bayyina ala al-mudda'i ìbúra àlàyé ọ̀rọ̀ yóò máa bẹ fún ẹni tó jẹ́ complainant despondent ìsàlàyé ọ̀rọ̀ pé nǹkan báyìí ṣe mí ẹ̀tọ́ ni nínú Islam
fẹ́ni tó jẹ́ despondent walibayyin ala man ankara ẹni tí ó bá wá sọ pé rárá kò rí bẹ́ẹ̀ ó ń tàn ní ó wà búra waliyamin ala man ankara ẹnìyẹn ní ó wà búra pé wàláhì mo fi Ọlọ́run búra Quran ní kó búra lẹ́ẹ̀mẹ́ta kó búra lẹ́ẹ̀mẹ́rin kó wá fi la'natullahi alal kadhibin kó fi ṣe kẹrin nígbà tí méjèèjì bá ti wá lọ ẹnìkan wí ẹnìkan ò wí ẹnìkan búra tó tọ́ ẹnìkan ò búra tó tọ́ ìyẹn ti lọ ẹjá fìdájọ́ lẹ̀ sọ́dọ̀ Ọlọ́run eléyìí ò wọ́ọ̀tì tí ó da Islam rú mọ́ wa lọ́wọ́ tí gbogbo wọn fi wá lọ lọ́tọ̀ọ̀tọ̀ ó kálukú ló ní ìwà àdámọ́ tọ́lọ́ ń dámọ́ ìwà ò lè foníwà sílẹ̀ ẹ má jẹ́ kí eléyìí ó ba Islam jẹ́ mọ́ wa lọ́wọ́ ẹ má jẹ́ kí eléyìí ó sọ wá di arúgún ogún Islam tá a bá tá a tẹ̀ bí wá sí kí ló dé tá a fẹ́ jẹ́ kí eléyìí ó ba Islam jẹ́ mọ́ wa lọ́wọ́ kí ló dé tá a fẹ́ jọ̀tá ara wa. àtàkọ́tù fílì ìsìlámì bainakum wà túmù yá ìbá dàlá ikhwanu wà túmù yá ìbá dàlá ikhwanu. bàbá mi Mudirul Markaz hafidhahullahu wa ra'ah. ẹ jẹ́ ìyá nínú wákà àwọn bàbá wa Zumratul Mu'min tí ọ̀rẹ́ mi bàbá wa Mufassiru àgbà nílùú Ìlọrin bàbá Sanusewu táwọn wá promote ẹ̀ jáde bàbá mi Mudirul Markaz gbogbo ń tó ṣe yín tó ti ré kọjá àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀rọ̀ tí dorí ẹ̀dá kodò kò ní kú lẹ́yìn mọ́ bọ́lọ́hún. àmì gbogbo tó ṣe yìí tó ti ré kọjá àwọn ọ̀rọ̀ tí dorí ẹ̀dá kodò kò ní kú lẹ́yìn mọ́ bọ́lúwa bá fẹ́. gbogbo ń ti ẹni tó jọ yín lójú àwọn ọ̀ṣọ́ tára ayé fi ń pè yín kẹ́ má fọwọ́ ẹ̀yìn bá wọn ṣe. àní gbogbo tó ṣe yìí tó ti ré kọjá àwọn ọ̀rọ̀ tí dorí ẹ̀dá kodò kò ní kú lẹ́yìn mọ́ bọ́lúwa bá fẹ́. ọjọ́ tí bàbá Mudiru ń ṣe lẹ́tọ̀ yẹn mo fẹ́ bọ́ọ̀lẹ̀ ní ìmọ̀ ìlú ta lọ́njẹ́ náà àwọn náà fẹ́ bẹ̀rẹ̀ lẹ́tọ̀ ni wáàsí yẹn tí mo gbọ́ ó affect wáàsí tí mo ṣe ń jọ́nà toró mi jẹ́ ń bọ́ lójú mi tí mo mọ̀ pé káì ṣé pé nǹkan ṣe bàbá tọ́pọ̀ tó báyìí bó ṣe wá le tó yẹn náà gbogbo ohun tó ṣe yín tó ti ré kọjá. ó ti ré kọjá àwọn ọ̀rọ̀ tí dorí ẹ̀dá kodò kò ní kú lẹ́yìn mọ́ bọ́lúwa bá fẹ́. kò ní kú lẹ́yìn mọ́ bọ́lúwa bá fẹ́. gbogbo tó ṣe tó ti ré kọjá àwọn ọ̀rọ̀ tí dorí ẹ̀dá kodò kò ní kú lẹ́yìn mọ́ bọ́lúwa bá fẹ́. fẹ́rẹ̀ ilé fẹ́ bára ayé kọ̀ wọ́n ti mọ̀ pọ́ ọmọ bàbá Mudiru ni wa àdẹ̀ríbì kan tá a sà sí àmọ́ síbẹ̀ náà bàbá wa Mufti nílùú Ìlọrin nínú ọmọ bàbá Mudiru làwọn náà wà ọmọ Markaz ni wọ́n ọmọ bàbá Mudiru ni wọ́n ìjọ Ittihadul Wa'izin àwọn náà ti ń gbégbésẹ̀ láti fi tẹ̀lé Tògo Ìlọrin lórí pé bóò la ṣe fẹ́ ṣe tálàáfíà òfìjọba nílẹ̀ Yorùbá bàbá àtìyá ọmọ kan ń jà ọmọ wa ń dunnú páwọn òbí òun ń jà ó yẹ kán lọ fọ orí ẹ̀ kan yẹ orí ẹ̀ wò kò yẹ kó dùn mẹ́ta nú abẹ́ Ọlọ́run kó bá wa fi àlàáfíà sí gbogbo ẹ̀ wọlá títóbi Al-Qur'an pẹ̀lú ogun Ọlọ́run àti ń gbégbésẹ̀ láti yọjú sí bàbá Mudirul Markaz àti ń gbégbésẹ̀ láti yọjú sí Mufti àti gbogbo ẹni tó bá yẹ ká yọjú sí láti fi tẹ̀lé ti bàbá ń Bariga àtàwọn ògo Ìlọrin kọ́lọ́hún ó ṣe nírọ̀rùn fún wa. mọ́dà takọ́tún fílì ìsìlámì bainakum wà túmù yá ibadallahi ikhwanu wà túmù yá ibadallahi ikhwanu. ẹ jẹ́ ká mọ̀ kíní kan dájú gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ nínú Islam ilẹ̀ Yorùbá wọ́n fi ogún tó pé ni wọ́n fi sílẹ̀ fún wa wọ́n gbé nǹkan yìí lé wa lọ́wọ́ lódidi sí odidi Islam nílẹ̀ Yorùbá ó sì hand over fáwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn tiwa báyọ̀ lọ pẹ̀lú gbogbo wọ̀nranwọ̀nran tí ń ṣẹlẹ̀ yìí Yorùbá ní àìkọ́ wọn rin ejò ní ìṣekú pa wọ́n
bọ́ká bá ń lọ wájú tí sèbé tẹ̀lé wọn àbí bàbá ẹnìkan dá kọ́bẹ́ jáná. tí mùsùlùmí bá ń bẹ lódìdí tá àtàkì ẹ̀sìn ẹlẹ́sìn ìṣòro tí ń bẹ pẹ̀lú Islam ó tó wàá gbọ́ kọjá ká máa lọ bú ẹlẹ́sìn míì máa lọ bú Christian máa lọ bú mùsùlùmí máa lọ bú traditionalist. ẹ mọ iye ọ̀rọ̀ ni mo ti gbọ́ ẹlòmíì ní ọ̀fẹ́ ká máa dá ẹ̀sìn pọ̀ no mi sọ́rí tí mo ń sọ ni pé lakum dinukum waliyadin ẹjọ́ kálukú sẹ̀sìn ẹ̀ bẹ̀ tí àlàáfíà bá wà nílẹ̀ Yorùbá ni gbogbo wọn lè rí ẹ̀sìn practice o. tí ò bá ti sí àlàáfíà á difficult láti practice ẹ̀sìn kódà àti sin náà yóò practice Salatul Khawf ní majority èèyàn ní ọmọ kí o ìrun ojú ogun ní àwọn èèyàn máa kí nígbà bá dá wàhálà sílẹ̀ àwa mùsùlùmí kí ló dé tá lè manage ara wa. gbogbo tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ń bí báyìí èyí tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá wọ́ọ̀sì ju tilẹ̀ Yorùbá lọ wàláì wọ́n manage ara wọn ni. eléyìí tó dáa ni wọ́n ń gbé sókè eléyìí tí wọ́n mọ̀ yìí pé àbùkù lélẹ́yìí wọ́n ń da nǹkan bò wọ́n dẹ̀ ń ṣàtúnṣe tí wọ́n lè ṣe lábẹ́nú. àwọn eléyìí tó burú nínú ọ̀dọ̀ tiwa làwa ń gbé sókè eléyìí tó dáa lára Islam à ń gbé pamọ́. àròjúráyè láti so kéèsì beauty Islam mọ́. àwọn aburú wọn kálukú wa là ń fà jáde ó lè ní lágbájá ó lè ní ó ti rọ́ọ̀bù rí lágbájá ó ti ṣe kinní kan rí támọ́dò ó ti ṣe kinní kan rí. ìyẹn yàtọ̀ sí ọ̀rọ̀ ìtọ́sẹ̀lẹ̀ tí mo la fẹ́ dìde lórí ẹ̀. kí ló dé tá a lè ṣe sùúrù kí ló dé tá a lè manage ara wa wàláhì ìmọ̀fọlọ́mbúra tá a bá lè manage ara wa kò sí ẹlẹ́sìn tí a bí dá tí ó attack Islam. wọ́n rí pa àti pín yẹlẹyẹlẹ àti pín jù ìjọ Islam nílẹ̀ Yorùbá a pín more than 71 panabiwi àti pín jù yẹlẹyẹlẹ. ẹlẹ́ẹ̀kejì tó kó àdánwò bá nílẹ̀ Yorùbá kò sí clear cut leader a ní ẹnìkan tá a lè pé olórí wa nínú Islam ilẹ̀ Yorùbá ni. lórí ọ̀rọ̀ oṣù kò sí ní tó burú kílẹ̀ Yorùbá ó decide láàrin ara wa pé ọjọ́ tá a róṣù rè. ayé ti dayé ọ̀làjú ayé ti dayé technology kò sí ní tó burú ká ló lórí tí ó sọ̀rọ̀ tí gbogbo wa ó tẹ̀lé kò sí ní tó burú ká ní technology tara wa. bí Saudi bá láwọn rí oṣù àwọn náà lè wò lọ́dọ̀ tiwa tí wọ́n fi máa ń wá oṣù gadget tí wọ́n fi máa ń wá oṣù kódà ní alẹ́ ọkọ̀ọ̀la ọjọ́ tó sùn ó yọ tó bá lọ́pọ̀ pítì àti lọ́wọ́ níbi tán ti máa ń wò wàá rí oṣù yẹn pé dúdú ni bẹ̀tì wàá rí pé ó ṣe bìrìkìtì ó fọ́ọ̀mù rand bẹ̀tì gbogbo rand yẹn dúdú yípo ni yóò sọ fún ẹ pósù ni tó bá tó déédéé táìmù tó fẹ́ yọ ó rí lórí kíní yẹn pé òun ló yọbọ̀ yìí calculation òun lọ́rọ̀ oṣù calculation náà fi mú oṣù kọ̀ọ̀kan ọmọ lé oṣù tí ń bẹ lójú sánmọ̀ òṣùpá yẹn ìkọ̀ọ̀kan ọmọ lo 29 days 12 hours 44 minutes ìní ó máa lò kódà ó tún lé 40 something seconds ìní ó lò tí ó fi pé tá a fi ní oṣù kan ti pé òun gángan ò pé 30 days rí lókè sánmọ̀ 29 tóṣù yìí tó bá jẹ́ 29 á jẹ́ 29 days 12 hours 44 minutes àti seconds ó lé díẹ̀ èyí tó lé lórí 29 yẹn 12 hours yẹn tó bá lọ join 12 hours sí tóṣù tó ń bọ̀ ìyẹn ó di 30 ìlà fi ní 29 30 29 30 tó bá wá di ẹ̀kan láàrin ọdún mẹ́rin 44 minutes yẹn náà ó ti kóra jọ òun náà ti di oṣù kan ló fi jẹ́ pé láàrin ọdún kan láàrin ọdún mẹ́rin a mọ̀ ní oṣù 30 a mọ̀ ní méje nígbà tá a mọ̀ ní oṣù 29 a mọ̀ ní márùn péré. ètò Ọlọ́run ni is by calculation wasamsu tejiri li mustaqorin la dhalika taqdiru al-aziz al-alim walakum ma qadarna amana sil aqada al-urjun al-qadim la samsu yanbaghi la an tudrika al-qamara wala laylu sabiqun nahar wa kullun fi falakin yasbahun. Ọlọ́run ti jẹ́ ká mọ̀ pé òun mẹ́sọ̀ oṣù ni òun tẹ púrúlù ẹni kò tó bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ change bí ó ṣe máa lọ nìyẹn. ẹ̀wọ̀n ara wa tó jẹ́ pé 29 lágbà èmi gangan 29 làwọn ẹ̀mí nígbà bàbá mi Ìmáàmù Ìbàdàn ti ní àwọn declare àkásínú mi ò nídìí àti dúró mọ́ èmi náà tẹ̀lé tiwọn. tí wọ́n bá wá ní wọ́n tó rí ẹnìkan bá mi ṣàwàdà láti Saudi Arabia ó ní tó bá jẹ́ pé n ti Saudi ṣe yìí gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé Saudi a máa ṣe mistake
bí Saudi bá lọ ṣe mistake ńkọ́ mo ní tí wọ́n bá ṣe mistake àwọn ọlọ́wọ́ bí léèrè kì í ṣe mí àwọn ẹ̀tẹ̀mí pé tó bá jẹ́ pé Saudi ló mislead mi Saudi ló jẹ̀bi ẹ̀ wájú Ọlọ́run bí ẹ̀mẹ́fà bẹ́ẹ̀ méje ní Saudi ti ṣe mistake rí wọ́n á jáde wọ́n á padà tender apology lẹ́yìn bí oṣù kan wọ́n dẹ̀ san owó ìtanràn fún gbogbo àgbáyé Saudi ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ Saudi gangan ò bára wọn jà lórí ọ̀rọ̀ oṣù yìí àwọn kan bẹ nílùú Saudi táwọn náà gbàwẹ̀ tí wọ́n pé 30 náà wọ́n àtòrí ẹ̀kan yọ̀bọ̀n síra wọn ẹ lọ wo gbogbo orílẹ̀-èdè àgbáyé tí mùsùlùmí wà kò sí orílẹ̀-èdè tí wọn ò ti ágí ọ̀rọ̀ yìí kò lébi tilẹ̀ Yorùbá náà àwọn kan bẹ nílẹ̀ Haúsá táwọn náà gba 30 nílẹ̀ Haúsá ṣe é gbọ́ kán máa ṣépè fúnra wọn ni ṣe é pé kán máa sọ pé àwọn kan wọ̀ náà ni ṣe é gbọ́ kán máa sọ pé àwọn kan lo ẹ̀wọ̀n ni àwọn akọ́nà àgbàjọ ẹjẹ́ àwọn ọmọ ìbí kan ṣe wà láàrin ara wa. fílì sílámì bẹ́ẹ̀ náà kò mú wàá túmọ̀ yá ìbá yálà ìrìnwánú wàá túmọ̀ yá ìbá yálà ìrìnwánú. ẹ fura ní pé àwọn àfáà kan ti wọnú ìjóníwàásí ilẹ̀ Yorùbá àwọn crisis preacher irú àwọn yẹn ló yẹ ká dì lọ́wọ́ mú crisis preacher ẹ ní rí kan gbé wàásí jáde kan mú tọ́pìkì kan pé tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni bẹ̀tí wọn bá rí pé ayé ẹnìkan bàjẹ́ lọ wọ́n fẹ́ nìkan ṣẹ̀sín wọ́n ń yẹ̀yẹ́ ẹnìkan tí Kùránì dẹ̀ kìlọ̀ fún wa pé la taskhari qawmun an qawmin asa an yakuna khayran minhum ẹ má fi ẹ̀dá ẹgbẹ́ yín ṣẹ̀sín ẹni ẹ fi ṣẹ̀sín lè padà lóore jù yín lọ lọ́la wọ́n kà wọ́n gbọ́yé wọ́n ní tọ́pìkì wáàsí kan ẹ lọ́wọ́ Ramadan láti bẹ̀rẹ̀ dópin bóyá lómi ìṣe wáàsí mẹ́ta tó mọ̀ páyé ò ní gbọ́ àmọ́ tó bá rẹ̀ ní ayé ẹ̀ ń bàjẹ́ lọ nísìn ìsìn ní ọ̀bẹ jáde yìí àti wá sọ̀rọ̀ àwa di blogger à ní tọ́pìkì tá a treat ju ẹni ayé ẹ̀ fẹ́ bàjẹ́ lọ làwọn náà wá wáyé mọ́ láwọn wá dájọ́ bí ẹni pé àwa lọ lọ́hùn lórí ọ̀rọ̀ akẹ́sàdédé bẹ́ẹ̀ wá ní látẹ̀yìn gbúrú ọ̀rọ̀ lágbájá mo fẹ́ dá sí èsì ọ̀rọ̀ fáfá lágbájá èsì ọ̀rọ̀ fún kinní kan gbogbo nǹkan yìí ń kó bá Islam ó ń yẹ̀yẹ́ Islam mímọ̀ ni a fi promote Islam táwa fi dé bá ìfẹ́ ni a fi promote Islam táwa fi dé bá ẹ jẹ́ n fún yín lẹ́sàmpù kan kéwúkéwú lọ́dọ̀ àwọn tí wọ́n máa ń ṣe fá wọn á ní ó ṣe fá títí ó kíra ẹ̀ mọ́ fá lọ́dọ̀ àwọn oníkéwú ó kéwúkéwú títí ó kíra ẹ̀ mọ́ kéwú ń bẹnu kéwú ẹ jẹ́ mi náà ò kíra mi mọ́ kéwú lọ́yọ̀ Aláàfin bàbá wa Aláàfin tòní ọba Abdulhakeem Ọwọ́adé ọlọ́run kó jẹ́ kẹ́mi ọlọ́gùn kábíyèsí o àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láyé ìjọ́un kí ni ìdí tẹ́ fi lérò pọ́n mọ́ ń pe àwọn Aláàfin ní ikú bàbá yèyé onírísìn kí ni ìdí tẹ́ fi máa ń pè wọ́n ní ọmọ kú tí kú ò lè pa ọmọ àrùn tárùn ò lè gbédè ọmọ òfò tófò ò lè ṣe onírísìn ó dẹ̀ nítumọ̀ kí ni tó fa méjèèjì ìtàn yẹn kó àwọn apá kan àwọn bàbá tó bí èmi pọ̀ máa sọ̀tàn débẹ̀ ìdí tó fa tí wọ́n fi máa ń pè wọ́n ní ikú bàbá yèyé ní Ọ̀yọ́ lé láyé ìjọ ní Old Ọ̀yọ́ Empire ní Ọ̀yọ́ lé tó jẹ́ wípé agbára rẹ̀ lọ mú chájà kẹ chájà along Ọ̀yọ́ lé tó jẹ́ pé agbára ìjọba Ọ̀yọ́ lé ó extend tó fi dé Dahomey ó extend tó fi dé Togo ó extend tó fi dé Kogi Niger odò Niger ní boundary Old Ọ̀yọ́ Empire ló fà tó jẹ́ pé ibi odò Niger ní olórí ìṣèjọba àwọn kòlóníà ayé ìjọ́un nígbà tó fẹ́ ṣe meeting pẹ̀lú àwọn adarí Nàìjíríà etí bèbí odò Niger ni wọ́n lọ dúró torí bẹ́ẹ̀ náà ni wọ́n fi sọ orúkọ Nàìjíríà ibẹ̀ nílẹ̀ Yorùbá pín sí ibẹ̀ ni Old Ọ̀yọ́ Empire pín sí láyé ìjọ́un àwọn Aláàfin tí wọ́n gbé èèyàn mi láàyè eléyìí ìtàn yóò kì í sọ̀rọ̀ ìkànnì kò sí ìlú náà tí àwọn alágbára ò kì í fi èèyàn dára tó wù wọ́n gbà náà ìyẹn ni wọ́n fi máa ń bẹ̀rù alágbára kódà kí Islam ó tó délẹ̀ Lárúbáwá àwọn náà dán mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wò ẹ lọ wo tí ẹ dánwò ní Israel despite the fact pé àwọn ànábì Ọlọ́run ti kọjá ń bẹ̀ táwọn náà dánwò tí ẹ fi agbára hàn ẹ wo tí ẹ dánwò lórí ọ̀rọ̀ Jésù ìfi agbára ọlá àjọba hàn ìlọ̀rọ̀ Jésù tí ẹ fi dájọ́ tí ẹ dá lé lórí
bó fẹ́ bó jẹ́ pé adájọ́ pílẹ̀tù àbí kí náà ń pè ọ fọwọ́ ara ẹ̀ mọ́ pé tó ẹjọ́ tẹ̀ ní kò wọ́n dá ló ń dá agbára ìjọba ni o agbára ọba ó ti mọ́ mú àwọn èèyàn ti pẹ́ Aláàfin ìgbà náà ọ̀kan náà àwọn ayaba rẹ̀ nínú nǹkan táwọn ọba Aláàfin máa ń kà kún jù òun làwọn ayaba wọn ń fayaba báyàn ṣeré o kò sí ní táwọn Aláàfin ò lè ṣe nítorí ayaba tí ẹ bá dẹ̀ ń bá àwọn ayaba wọn jà kò sí ní táwọn lè dánwò agbára yẹn máa ń gun àwọn Aláàfin ni nítorí agbára tí wọ́n gbé kọ́ sí wọn lára nítorí fọ́nì ni pé majority àwọn Aláàfin yìí mùsùlùmí ni wọ́n by birth especially àwọn Aláàfin tí wọ́n jẹ ní Ọ̀yọ́ Àtìbà tá a wà nísìn Aláàfin yìí lọ́yọ̀ọ́lé òun ló fẹ́ wẹ̀ ayaba ẹ̀ tó wá fẹ́ràn jù olórí tó fẹ́ràn jù olóní kó tẹ̀lé òun ó wá dé ẹnu ọ̀nà léwẹ̀ ó wá kó aṣọ ẹ̀ ó kò lè lọ́wọ́ ó wọlé ìwẹ̀ ní ìhòòhò lẹ́yìn bàǹtẹ́ tó wà nídìí ẹ̀ bí ó wẹ̀ gan tó ń ti bàǹtẹ́ ògùn ni bàǹtẹ́ ògùn ń bẹ nídìí ẹ̀ pé àìbá mọ̀ ìdágìrì lè ṣe anytime báwọn ṣe lu ayé tiwọn nìyẹn ayaba yìí wá wo ọkọ ẹ̀ látòkè délẹ̀ ó ní ọkọ mi olówó orí mi kábíyèsí àṣẹ́jù báyìí náà lọ táráyé sì ń bẹ̀rù yín bọ́dì náà wàá dà nísìn orí nǹkan ọkọ ayaba bọ́dì ní ju ejú èyí ó wí bẹ̀ tán Aláàfin ṣe bí ìgbà tí ò gbọ́ Aláàfin wẹ̀ tán ó gba aṣọ ó gba tówẹ́ẹ̀lì oró ó wọlé lọ àmọ́ ayaba yẹn mọ̀ pé kò sọ̀rọ̀ sóhun ó wá dijọ́ kejì ó ní ẹ bá ń pe ayaba alágbájá wá mo fẹ́ pọ́n lé lónìí mo fẹ́ kó mọ̀ pé àpọ́nlé ń bẹ lọ́dọ̀ mi ní ẹ bá pè é dé ó gbé igbá ńláńlá méjì kalẹ̀ ó ní igbá ńláńlá méjèèjì tí mo gbé kalẹ̀ yìí gbogbo ń tọ́ ọba bá ń bẹ̀ mo bùn ọ́ àmọ́ lánàá nígbà tí mo wọlé ìwẹ̀ ò sọ̀rọ̀ kan o ó ní ṣe bọ́dì náà ò jù báyìí lọ júejúe tí gbogbo ayé sì ń bẹ̀rù tí wọ́n fẹ́ máa wọlẹ̀ tí wọ́n bá gbórúkọ yín mọ́kàn fẹ́ kó o mọ tí wọ́n fi ń bẹ̀rù mi ni o bọ́dì torí yẹn kọ́ náà ń bẹ̀rù o authority tí ń bẹ lọ́wọ́ mi ni wọ́n ń bẹ̀rù ẹgbẹ́ bá méjèèjì fún kọ́ máa gbé lọ ó sì ìgbà àkọ́kọ́ ó bá orí bàbá tó bí ó sì ìgbà ẹ̀kejì ó bá orí ìyá tó bí ọba wa sọ fún pé tí wọ́n fi ń bẹ̀rù mi lórí yẹn kì í ṣe bọ́dì mi tó pè ní jóéjóé lánàá bàbá àti ìyá ẹ wọ́n ti sọdá mo bọ̀ ẹ́ lórí àwọn méjèèjì máa gbé lọ ayaba yẹn bá bú sẹ́kún látijọ́ náà ni wọ́n ti fi kún táìtù àwọn Aláàfin pé ikú tó lè pa bàbá ikú tó lè pa yèyé ètò túmọ̀ sí màmá ikú tí ó pa bàbá tí ó pa yèyé tí ọ̀sẹ̀ ni tí ó bí láyé ìjọ́un ni wọ́n fi ń pè wọ́n ní ikú bàbá yèyé. Sàgẹ́lì tẹ́lẹ̀ fún sákàfíìmọ̀ láàstà tó lè rè pé tẹ̀kùlù lílà ìmáàdà iná tẹ́lẹ̀ kọ́ tẹ̀kùlù lílà ìmáàdà iná tẹ́lẹ̀ kọ́. láyé ọjọ́ gẹ́gẹ́ bí ọba tó jẹ́ the most powerful king ní gbogbo West Africa ìròyìn Old Ọ̀yọ́ empire ni Mansa Kankan Musa gbọ́ tó fi Islam ránṣẹ́ sí Old Ọ̀yọ́ empire ló fi jẹ́ pé ibẹ̀ ni Islam gbà wọ ilẹ̀ Yorùbá ibi tí Islam wọ̀ síwájú Old Ọ̀yọ́ empire ó lọ́dọ̀ àwọn Kanuri àwọn Boronu reason dẹ̀ nìyẹn tó jẹ́ pé dọ̀la Boronu kì í tẹ̀ fún ọba Sokoto Sultan Sokoto ó ní agbára lórí àwọn Emma mi ní coordinator aláṣẹ kéékèèké tá a yàn tó wà lábẹ́ Sultan tí ń jẹ́ ọba ètò mi pé Sultan ló fi àwọn bàbá wọn gúnlẹ̀ nílùú kọ̀ọ̀kan pé wọ́n máa sojú mi bí ìwọ máa sojú mi bí ní ẹ fi ń pè wọ́n ní Emma Sultan ó pé méjì Emma ẹyọkan ni àmọ́ tá a bá dé Boronu Ṣéhù Boronu lẹ́ẹ̀mọ́ gbọ́nbẹ̀ àfáà ni wọ́n ibẹ̀ ní Islam kọ́kọ́ dé sí kódà kó tó dé ọ̀dọ̀ Ọ̀yọ́ empire àwọn òde kára wọn kún ara Hausa Fúlàní àtọ́ Boronu dá dúró ní ara Boronu nílùú vice president tòní ló ti wá kí ni tí mo wá sọ débẹ̀ Islam ti wà ní Old Ọ̀yọ́ tipẹ́tipẹ́ láti 13th century kó tó pọ̀ wọ́de náà ti gan ní Islam ti wà ní Old Ọ̀yọ́ kó tó dé ilẹ̀ Hausa kí Usman Dan Odi kó tó bẹ̀rẹ̀ jihad ní Islam ti wà nílẹ̀ Yorùbá mosque àkọ́kọ́ ti wù nílẹ̀ Yorùbá ara wa síta ṣe ń jọ sí
tí wọ́n fi lọ hijack péjì wa tó lérò over 300 lórí nù. Islam ti wà tipẹ́ nílẹ̀ Yorùbá ká ní àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá bá lè fọwọ́sowọ́pọ̀ ni tá a bá ní olórí a lè decide ọ̀rọ̀ Islam fúnra ara wa kódà tó bá jẹ́ pé lábẹ́ sultan náà la sì wà ẹnu ká mọ̀ fún sultan lórí report ni kò ní jẹ́ pé gbogbo ń tá a bá ṣe sultan lámọ̀ dúró dè bí ìgbà tó jẹ́ pé àtàyè ara wa ṣe àtó nǹkan dágbé sultan ló lórí wa gẹ́gẹ́ bí ìgbà ayé ṣe gbà bẹ́ẹ̀ torí ìbẹ̀rẹ̀ àti jẹ́ olórí gbogbo mùsùlùmí Nàìjíríà ó bẹ̀rẹ̀ látòrí ìgbékalẹ̀ Supreme Council for Islamic Affairs. Supreme Council tètè rọ́wọ́ mú torí wọ́n àtàkì ẹ̀ máwọn ọba àlàyé ìyẹn kọ́ ni mo fẹ́ lò àwọn bàbá tó bí wa ọgbọ́n ni wọ́n fi gbé Islam ga tí Islam fi débi tó dé káwa tó débà gbogbo ọba àlùkọ̀ọ̀kan ni wọ́n àtàkì Islam mọ́ lábíyá láti lè jẹ́ protection fún Islam. Ẹ wò lápèjúwe bàbá tó bí èmi wọ́n ń pè ní Dulkifuli aláwọ̀kí wọ́n ń pè ní aláwọ̀kí nítorí pé wọ́n ń ṣe sàárà tó pọ̀ àwọn èèyàn máa ń wọ́ tẹ̀lé ní ilé rẹ̀ ìdánìgbà kan. Ó kúrò lọ́yọ̀lé màmá tó bí Bọ̀rọ̀nú ni ní Kànúrì ìgbà tó yọlé fẹ́ fọ́ọ̀lù ó kúrò lọ́yọ̀lé ọlọ Bọ̀rọ̀nú ló gbà padà sí Ìlọrin ló wá gbúrò pé ọmọ ọba kan ń bẹ tó títọ́ náà ti cross sí Ìlọrin ló fi wá pàdé Aláàfin Àtìbà náà jọ wá dẹni tí ń ṣàdúrà fúnra wọn ibi tí mo wà lọ́kọ́ nìyẹn. Aláàfin Àtìbà wá establish ẹ wo ọgbọ́n táwọn bàbá yìí tí wọ́n fi promote Islam. Tèmi náà bá délé ní tí mo bá ń wá peace mo jogún bá lára bàbá mi kẹrin àbí karùn-ún ni mo ti jogún bá. Ẹ wá wo ọgbọ́n tí wọ́n fi promote Islam. Ó wá dijọ́ kan Aláàfin Àtìbà ó ní ayaba kan agbára yẹn ò tó tọ̀yọ̀ lé ẹjọ́ sí mọ́ tó lágbára àwọn aláàfin pọ̀ tí ò bá sí Awólọ́wọ̀ tó chẹ́ẹ̀kì àwọn agbára yẹn tó ṣe ọ̀pọ̀ nǹkan fún wọn ló tó dín agbára yẹn kù díẹ̀. Aláàfin Àtìbà wá ní ayaba kan ó fẹ́ràn ayaba yẹn jù ayaba yẹn wá ṣe ń tó dùn Aláàfin Àtìbà. Aláàfin Àtìbà wá ní ha tó ń bá tó gorí ẹ̀ ìyá òun lòun kò láyé òun ò tó fẹ́ mọ́. Wọ́n wá sọ fún bàbá tó jẹ́ ìmáàmù ńgbà náà pé ha nǹkan mọ̀ dàrú láàfin ayaba tó jẹ́ ojú bàbá mọ̀ tí ní tó ń bá tó gorí ẹ̀ ìmáàmù wá lọ bá ọba. Ẹ lọ wo ọgbọ́n tí wọ́n fi jẹ́ kí Islam ó gòkè. Kábíyèsí nǹkan báyìí ni mo gbọ́ ó ní bẹ́ẹ̀ ni bàbá sẹ́ẹ̀sì rúpẹ́ ẹ̀ ní fàyàbà yẹn mọ́ ọ̀dàkẹ́ bàbá tẹ́ bá fẹ́ padà yóò ṣòro ọ̀rọ̀ ń bẹ ó ti di ọ̀ràn níwájú Ọlọ́run nígbò náà jẹ́ pé mùsùlùmí lòun náà ó ní ọ̀ràn bó ló ṣe dọ̀ràn ọ̀ràn bó ó ní bẹ́ẹ̀ ni Kùránì ti sọ tó jọ ní ẹ gbọ́ ohun Kùránì ẹ jẹ́ àfisọ́la ilẹ̀ ti ṣú káwọn aráàlú ó lè kẹ́kọ̀ọ́ bí ẹsẹ̀ máa ń gbóhùn fa tí fa máa ń bá yín sọ̀rọ̀ lọ́dọọdún Kùránì náà ó bá yín sọ̀rọ̀ ó ní sáàsì gbóhùn Kùránì ó lẹ́gbọ̀ọ́ nítòsẹ̀lẹ̀ yìí lòun Kùránì tẹ́gbọ̀ nígbà òdìjọ́ kejì ìjọ yẹn wá bọ́ sí ọjọ́ káyókáyó ọjọ́ 9 Tásúà Muharram tá a mọ̀ ń ṣe káyókáyó tá a mọ̀ ń gbàwẹ̀ Tásúà wọ́n wá pàdé láàfin ọba wá pe gbogbo èèyàn ẹ wá gbọ́n tí lè mọ́mú fẹ́ sọ o ó ní Kùránì ò sọ̀rọ̀ ẹ já gbọ́n tí Kùránì ò wí tó bá jẹ́ pé láyé òde òní lẹ́nìkan ní Kùránì fẹ́ sọ̀rọ̀ ẹ wọ àdúrà táàkì táàkóbò láì tí mọ ibo ní lọ. Bàbá yìí wá lọ ka Suratu Mujadala wọ́n sọ ìtàn irú ẹ̀ tó ṣẹlẹ̀ tó jẹ́ pé ìdájọ́ tọ́lọ̀ mú wa lórí ẹ̀ ó pín sí ọ̀nà 4 kí ni Kùránì ti wí. Ọlọ́run wá sọ nínú àyà yẹn ní Suratu Mujadala pé walladhina yudhahiruna minkum والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسى عليكم يؤاذون به
wallahu bima ya'maluna. Àyá Kùránì wá sọ wípé àwọn tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ sí ìyàwó wọn, ìtanràn tí wọ́n ṣe ká tó lè fọwọ́ kan obìnrin yẹn, wọ́n gbọ́dọ̀ bóbìnrin yẹn lò pọ̀ títí tí wọ́n fi ṣètanràn. Àkọ́kọ́ tanràn ní fatahriru raqabatin. Wọ́n mú ẹrú, wọ́n á tú ẹrú sílẹ̀. Ẹrú tó fálù lójú wọn, wọ́n á tú sílẹ̀ kó máa lọ freely. Ìtanràn kan nìyẹn. Ìtanràn ẹlẹ́ẹ̀kejì, aw it'amu sittina miskin, tàbí kan fún 100 alágbe, wọ́n á fún lóúnjẹ. Ìtanràn ẹlẹ́ẹ̀kẹta, òun nìkan gba àwẹ̀ shahrayni mutatabi'ayn. faman lam yajid fasiyamu shahrayn. Ẹni tí ò bá lẹ́rú tí ó fi sílẹ̀ kò lè bọ́ 100 alágbe lọ́wọ́ tó wí yẹn tó sọ wípé tó ń bá tó gorí ìyá òun, tó ń bá tó gorí ìyàwó òun, ìyá òun lòun gùn. Ọlọ́run ní tí ó bá wá lè ṣe gbogbo yẹn kó gbààwẹ̀ 60 days láì ní bírèkì ẹyọ kankan bẹ̀ kó ń tàn wọ́n lè bá dẹ̀rù Ọlọ́run padà. Torí ọ̀rọ̀ burúkú ni kéèyàn ọmọ sọ etí ó da yé obìnrin rú. Ìrẹ́ ọba òfin Ọlọ́run ni ìtọ́ba wù yẹn tẹ̀lé ń bẹ̀. Ọba wa dákẹ́. Ọba ní ìrẹ́ àfáà èyí ìtàwé olóṣù méjì wọn à ní gbà o. Ìyẹn ọba kò bá a mú. Ṣé bí wọ́n ní amú kan bẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni olódà ìmí òmù méjì. 100 àpò èlùbọ́ ẹ kó jáde ẹ lọ pín fáwọn tẹ́bi ń pa nílùú. 100 àpò èlùbọ́ ẹ fi dí èèyàn 100 tí Kùránì ní kábọ̀. Ó wá rí tẹrú yẹn, ẹrú kan ń bẹ tó ṣe ń tó dùn mí òun ni màá fi sílẹ̀. Kò wá ní jẹ́rú yẹn nìkan, àwọn ẹrú mi ò tún tẹ̀lé. Torí mi ìfẹ́ tí ń fi rí bínú Ọlọ́run, mi lè fàyàbà yìí lẹ̀ máa gba nǹkan mi padà. Tó bá jẹ́ pé ntọ́lọ́ wọn bá nu, màá kó ẹrú sílẹ̀. Ẹrú yẹn ni ẹ wá fà fún bàbá yẹn, ni ẹ wá chéǹjì ẹ̀ kúrò ní aláwọ̀ kí níjọ́ ló wá di akéwú gbẹrú. Ó kéwú ó gba ẹrú níjọ́ náà. Ẹrú náà padà dọmọ kéwú ó padà dà fà. Ẹ wo ọgbọ́n táwọn bàbá àjọhùn tí wọ́n fi promote Islam. Ìsìlámù ló kó wájọ má ṣe ká ní má ṣe tú wa ká, káwa náà mọ hùwà tí ó dá ká lè gbádùn. Mo ń sọ eléyìí ó jẹ́ Amsterdam. kó wájọ káwọn àṣetáàní má ṣe tú wa ká, káwa náà mọ hùwà tí ó dá ká lè gbádùn ara. Mo ń sọ eléyìí ó ń jẹ́ countdown lọ síbi ìwúyè ọba Abdulhakeem Ọ̀wádé. Ìsìlámù ló wájọ káwọn àṣetáàní má ṣe tú wa ká, káwa náà mọ hùwà tí ó dá ká lè gbádùn ara wa, ká lè gbádùn ara wa, ká lè gbádùn ara wa, káwa náà mọ hùwà tí ó dá ká lè gbádùn ara wa. ṣàgbàtà ìsàkà fi mọ́ lásìkò kò takùnú lílà ìmọ̀dá iná tẹ̀lé kọ́ takùnú lílà ìmọ̀dá iná tẹ̀lé kọ́. àforíjì fún iná tó lọ ẹgbẹ́ tó mú kan wá. Mo ń sọ eléyìí gẹ́gẹ́ bí countdown sí ìbúra Aláàfin Ọ̀yọ́ ọba Abdulhakeem Ọ̀wádé. Mùsùlùmí ni gbogbo àwọn bàbá wọn tí wọ́n ti lọ. Mùsùlùmí sì ni ọba Abdulhakeem Ọ̀wádé náà. Kọ́lọ́hun jẹ́ kí ẹ̀mí ọlá ogun. Àmín. Ẹ wá wò ó, ìgbà tó dayé Aláàfin Ládìgbòlù, ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀. Ọ̀kan nínú àwọn àfáà, wọ́n mọ̀ pé ọba yìí fẹ́ràn kó máa ṣe sàárà. Wọ́n wá ń fura pé sàárà yóò pe àwọn èèyàn padà sínú ẹ̀sìn. Àwọn èèyàn ti fẹ́ràn oúnjẹ ọ̀fẹ́ ọjọ́ ti pẹ́. Ẹ wá nílé ọba máa ṣe sàárà bó ṣe ń ṣe yẹn, a máa fẹ́ mú mọ̀ràn kan wá. Tó bá ti di gbogbo ọjọ́ Jímà tó kẹ́yìn oṣù, ìrẹ́ ọba máa dín mọ́sà kó pọ̀ tó lè tó odidi ìlú jẹ. Wá máa ra oyin díẹ̀ sílé. Gbogbo ẹni tó bá ti wá ká máa jẹ mọ́sà àtòyin jọ Jímọ̀ ká fi mọ̀ wípé ọjọ́ tá a máa jẹ mọ́sà olóyin lọ́dọ̀ ọba rẹ̀. Ọba ní kí ló burú mẹ́. Ẹ sọ fún gbogbo ìgbèríko
kán máa kó oyin wá tó bá ti di jímọ̀ kù ọjọ́ mẹ́rin dúrọ́ọ̀mù kan gbọ́dọ̀ kó fóyin kán sì máa dín mọ́sà kọ́ máa lọ dúrọ́ọ̀mù bíi méje kí gbogbo ìlú ọmọ wa jẹ ní gbogbo èèyàn bá ń rán wá bí wọn bá ti wá ń jẹ mọ́sà tán kò sọ́nà bí wọ́n gbà lọlé ọ̀nà mọ́sálásí ni torí déédéé ó kù díẹ̀ tí wọ́n kírun jímọ̀ ni wọ́n lọ jẹ mọ́sà ẹni tí ó fẹ́ kí jímọ̀ tẹ́lẹ̀ yóò torí mọ́sà tí ó jẹ tí ó mú mi sí tí ó yó ibẹ̀ ni ó gbà wọ mọ́sálásí torí kò lè jáde bó ń jẹ mọ́sà tán bẹ́ẹ̀ ọ̀nà ibi tó gbà jáde iwájú Central Mosque lọ́jà sí lọ kírun jímọ̀ ní jẹ́bẹ̀ ibẹ̀ ni a ti rí ní tí wọ́n ń pè ní jímọ̀ olóyin jímọ̀ olóyin tó pọ́pùlà ńlẹ̀ Yorùbá lẹ́nìí ẹkú jímọ̀ olóyin o ẹkú jímọ̀ olóyin o láyé Aláàfin Ládìgbòlù ló ṣẹlẹ̀ ẹ wo ọgbọ́n tí wọ́n fi kó àwọn èèyàn jọ ẹ wá wo ọgbọ́n táwa fi ń ṣe Islam ayé òde òní àwọn bàbá yìí bí traditionalist tó bá pè wọ́n pé àbímọ ẹ dákun ẹ̀yin àfáà bẹ́ẹ̀ ṣe máa sọ súná ìmọ̀ ń wùwá ẹ wá bá a sọ súná torí súná ayé ìjọ wọn kọ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ńbẹ kò dàbí súná ayé òde òní tó di rádaràda wọ́n lọ sọ súná babaláwo wọ́n sọ súná ọmọ eléégún wọ́n sọ súná ọmọ ọlọ́sùn wọ́n sọ súná ọmọ pásítọ̀ pẹ̀lú wọ́n fún wọn lóko Islam bá ọmọ yìí bá ti wá ń dàgbà tí wọ́n rí pókọ Islam làwọn ń jẹ́ náà wọ́n ní choice 70% tí wọ́n lọ ní Islam ní straight torí porúkọ tí wọ́n ti gbèrú wọn gbogbo ọgbọ́n yẹn làwọn bàbá yìí dá láti promote Islam àwa ládé la change gbogbo ẹ̀ àwa ládé la sọ wípé gbogbo nǹkan wọn yóò wúlò mọ́ àwọn bàbá ta wí tí wọ́n bá rí i pé Christian ń sọdún wọ́n sì lọ kí torí kálàáfíà ó lè jọba àwọn ní ẹ ṣe meeting àwọn traditionalist respect àwọn àfáà yìí torí ẹ gbàgbọ́ yìí pé agbára Quran ń bẹ wọ́n jọ ṣe meeting ni pé ẹ máa respect mọ́sálásí bàbá ní kẹ́ ẹ pa ìtẹ́ǹsẹ̀ tìtẹ́ ẹlẹ́ẹ̀lẹ̀ pátì tẹ́ ẹ bá ti ń lùlù bọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tẹ́ ẹ bá ti fẹ́ dé mọ́sálásí ẹ máa dúró èyí lùlù kọjá wájú mọ́sálásí kọ́mọ kankan wájú Ọlọ́run o gbogbo wọn sì gbọ́ ló di pé kán déwájú mọ́sálásí kán tó dé mọ́sálásí wọ́n dá lùdó ni òun kálukú ọlọ́wọ́rọ́wọ́ ẹ wá ti kọjá mọ́sálásí tán wọ́n tó bẹ̀rẹ̀ ìlú wọn ẹ wo ọgbọ́n tí lónìí àwọn náà respect mọ́sálásí mọ́ torí páwà náà àwa náà ò ṣe báwọn bàbá àná ṣe ṣe wọ́n respect ẹ̀sìn wọn láì bá wọn dẹ̀sìn pọ̀ wọ́n dẹ̀sìn pọ̀ mọ́ wọn àtọ́ wọ́n lọ chọ́ọ̀chì lọ sọ pé ẹjá jọ ṣẹ̀sìn wọ́n lọ ilédì tàbí ilé awo pé ẹjá jọ ṣe ń tẹ̀sí ń bẹ̀ rárá bẹ̀t wọ́n wà friendly pẹ̀lú gbogbo wọn ìfẹ́ ni wọ́n fi hàn sí wọn àwọn tọ̀hún náà wá ń dá ìfẹ́ yẹn padà láyé ìjọ́un bí ẹlẹ́sìn Christianity ó bá pa ẹ̀dìyẹ lásán kámọ́ ti sọ ẹ màálù yóò ní ẹ lọ pa àwọn afáwà wọ́n mọ kíní kan tí wọ́n máa ń kà sí tí wọ́n bá ti kà á yóò jẹran ó di tí ó dá ní jíjẹ ìyẹn ni wọ́n fi ń ṣe nígbà náà ìsìlámù kó wá jọ káwọn àṣetánì máa ṣe tú wa ká káwa náà máa hùwà tí ò dáa ká lè gbádùn ara wa. nítorí náà nípa ọmọ àpòlàkì ọwọ́ adé àlọ́ gbáyé kárí níwọ nìkan ipa tètè ayé níwọ nìkan Ọlọ́run tó láyé àsìbá ẹ gbé 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 o Ọlọ́run tó láyé àsìbá ẹ gbé Ọlọ́run tó láyé àsìbá ẹ gbé.